nǹkan kan wà nínú sinimá tuntun Aníkúlápó tí mo fẹ́ràn gidi lọ́pọ̀lọpọ̀ tí mo sì rò pé kíní ó máa trend ní ṣá, ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi kò tiẹ̀ sẹ́ni tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ rárá. Ìdí rèé tí mo fi rò pé kí n jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀. Kí wá ní nǹkan tí mò ń sọ náà? Nǹkan tí mò ń sọ ni ọgbọ́n àtinúdá àwọn ìran Yorùbá láti ìṣẹ̀ǹbáyé tí wọ́n kó jọ sínú sinimá tuntun Aníkúlápó tó wà lórí Netflix lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun náà ni nǹkan tí mò ń sọ. Pàápàá jùlọ ibi tí olórí Rọ́lákẹ́ ti mọ̀ pé òun lóyún, àbí kí n sọ pé bí ó ti ṣe mọ̀ pé òun lóyún. Nǹkan tí a máa jọ sọ nínú fọ́nrán yìí, òun náà ni eléyìí. Ẹ wá nǹkan fìdílé. Ẹ káàbọ̀ padà. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ lórí ìkànnì Yorùbá Pọ́nbélé ni wá máa ń rán alé ti ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀, a sì pè ní Àbínibí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, ẹ bá mi ṣe kíni, ẹ bá mi subscribe sórí ìkànnì, ẹ like fídíò, like yẹn ti ẹ̀ ṣe kókó, ó ṣe pàtàkì. Ẹ share fídíò yìí tó bá yẹ pé ẹ kọ́ nǹkan kan tàbí ìkejì nínú rẹ̀. Kí ni wá ní nǹkan tá a fẹ́ sọ nínú fídíò yìí? Òun náà ni ọgbọ́n àtinúdá àwọn baba ńlá baba wa. Báwo ni wọ́n ti ṣe máa ń lo ọgbọ́n àtinúdá láì ṣe pé wọ́n nílò Google, láì ṣe pé wọ́n lọ yunifásítì tàbí wọ́n kọ́ ìmọ̀ tàbí nǹkan kan. Ọgbọ́n àtinúdá tí mo ń sọ nípasẹ̀ kákọ̀ wo nǹkan sùn ká sì mọ nǹkan tí nǹkan náà jẹ́. Nílé tí mo dẹ̀ lè sọ pé 99% wọ́n máa wà accurate ní gbogbo ìgbà ni. 5 péré náà ni mo fẹ́ sọ nínú ọgbọ́n àtinúdá ìṣẹ̀ǹbáyé ní eléyìí tí kò fi gbogbo ara sí mọ́ lóde òní. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ nínú sinimá tuntun Aníkúlápó ni mo ti fẹ́ yọ, níbi tí olórí Rọ́lákẹ́ ti mọ̀ pé òun lóyún, àbí bí ó ti ṣe mọ̀ pé òun lóyún. Nínú fọ́nrán náà ẹ máa rí pé ìyá àgbà kan ló pè, ló sọ fún pé kó jẹ́ pé oyún ọjọ́ kan ló ní òun mọ̀, kó sì jẹ́ pé oyún ọ̀sẹ̀ kan ló ní òun mọ̀. Báwo ni wọ́n ṣe máa ń mọ̀ wípé èèyàn lóyún láì ṣe pé wọ́n ṣe test fún ènìyàn? À ń sọ̀rọ̀ oyún ọjọ́ kan, oyún ọ̀sẹ̀ kan. Kí má parọ́ fún yín, mo rí pé wọ́n ti demonize àṣà yìí, nítorí pé àwa tìgbàlódé a nígbàgbọ́ pé nǹkan tó bá fi lè mú ẹ mọ̀ wípé mo lóyún ọ̀sẹ̀ kan, a jẹ́ pé àjẹ́ ni ẹ́. Bá ti ṣe demonize àṣà yìí nìyẹn. Bẹ́ẹ̀ sì ni ọgbọ́n àtinúdá lásán ni. Báwo ni wọ́n ṣe ń ṣe ni pé wọ́n mọ̀ pé tí obìnrin bá lóyún, ó ní àwọn nǹkan kan bírú ìyá tèmi nìsín tó máa rí obìnrin tó lóyún kó tó jáde láyé ní nǹkan bí ọdún 2 sẹ́yìn. Tó máa rí obìnrin tó lóyún, wọ́n lè ní ojú ẹ̀ ṣe wá funfun báyìí. Ó ní bí ojú obìnrin ṣe máa funfun tó fi máa mọ̀ pé ó ti lóyún, àbí bóyá ẹsẹ̀ bẹ́sẹ̀ ṣe máa rí náà fi máa mọ̀ pé ó ti lóyún. So ara àwọn ọgbọ́n yìí ni kò sí mọ́ ní eléyìí tí mo sì rò pé a ti depend lórí AI tàbí technology láti máa fi mọ nǹkan tó jẹ́ kó jẹ́ pé tẹ́ ẹ kàn máa wòyàn báyìí tẹ́ ẹ sì máa mọ̀. Òun náà ni nǹkan tí mò ń gbìyànjú àti sọ. Mo á fẹ́ kẹ́ bá mi lọ sí abala àríwísí, kẹ́ bá mi sọ síbẹ̀ bóyá a ṣì nílò ọgbọ́n àtinúdá ẹ̀ nínú ọdún tí a wà yìí, àbí ó ti di àfihẹ́yìn tẹ́yìn eégún fi ṣọ ni. Ìgbìyànjú mi ni pé ká dá ọgbọ́n àtinúdá wa padà, bóyá àwa náà lè rí invent àwọn kinní yìí láti máa fi ṣe ohun mèremère lọ́jọ́ iwájú. Òun náà ni ìdí tí mo fi ń ṣe fọ́nrán eléyìí. Ẹlẹ́ẹ̀kejì really common dáadáa, ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ rí lójú mi dáadáa tẹ́ pé àgbàlagbà máa wòyàn sùn. Ẹni tí ò tójọ́ fún wọn tẹ́lẹ̀, wọ́n á sì wò sùn, wọ́n á dẹ̀ wò báyìí, wọ́n á pé ara rẹ̀ ò dáàbì. Wọ́n á dẹ̀ mọ̀ pé ẹni yẹn sick. Ẹ jọ̀ọ́ tó bá ti ṣẹlẹ̀ lójú yín rí, mo fẹ́ kẹ́ bá mi kọ sí comment section. Yẹn náà ni ẹlẹ́ẹ̀kejì. Kí ni ọgbọ́n àti láì ṣe pé wọ́n ṣe test fẹ́ nìyẹn, wọ́n á sì mọ̀ pé ara rẹ̀ ò dá lójú ẹsẹ̀ bọ́n máa ṣe rí báyìí. Ṣé wá rí ẹlẹ́ẹ̀kẹta? Kò jìnnà sí ẹlẹ́ẹ̀kejì náà, ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta yìí ó pọ̀ dáadáa láyé ìjọ́sí, ṣùgbọ́n kò rí lìsí bẹ́ẹ̀ mọ́ láyé òde òní yìí. Òun náà ni pé láyé jọ̀hún tí àwọn àgbàlagbà bá ti dàgbà, tó bá kù díẹ̀ kọ́ lọ́jọ́ dé, wọ́n máa ń mọ̀ wípé àwọn ò ní pẹ́ rí ibi àgbà ń rì. Wọ́n á sọ, wọ́n lè mú wọn, wọ́n á pe ọmọ kìíní, wọ́n á pe ọmọ kejì. Oko iwájú yẹn ìwọ ló ní o, oko eléyìí ìwọ ló ní. Nígbà tí ò tiẹ̀ tí sí pé à ń ṣe wíìlì, à ń ṣe nǹkan nígbà tí mo sọ fún yín,
wọ́n á sì pín ogún wọn lójú ẹ̀mí wọn, kò ṣe ní ju ọjọ́ mélòó kan sígbà náà wọ́n sì jáde láyé. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo ń rí pé ó ti lọ. Ẹ kí n mọ̀ tó bá yẹ pé a ṣì nílò eléyìí náà ní ọdún tí a wà yìí. Ìdí tí mo fi ní pé kẹ́ jẹ́ kí a mọ̀ ni pé tí a bá mọ̀ wípé bóyá ó sì wúlò fún wa tí a jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, eléyìí máa gbà wá láàyè láti ṣe ìwádìí rẹ̀ pé kí ni, báwo gangan ní kí ni àwọn nǹkan tó máa ń rí gan tó fi máa mọ̀ pé àwọn ti fẹ́ lọ. So ọgbọ́n yìí la kò máa tún dá padà sí àwùjọ láì ṣe pé à ń nílò AI àbí nǹkan kan láti fi ṣe ìwádìí rẹ̀. Òun náà ni nǹkan tí mo gbìyànjú láti sọ nínú ẹlẹ́kẹta ẹ̀. Ṣé wá rí ẹlẹ́kẹrin ni mo fẹ́ràn jù. Ẹlẹ́kẹrin náà ni bí wọ́n ti ṣe máa ń mọ wẹ́dà, wọ́n ti ṣe máa ń mọ̀ pé àwọn ti kàn àtàrí aago 2 ti lù. Ó máa ń yà mí lẹ́nu láti ìgbà náà títí dìsìn. Wọ́n á sì sọ pé tó bá di ìgbà báyìí òjò máa rọ̀. Bẹ́ẹ̀ sì ni òjò máa rọ̀ láì lo irinṣẹ́ ìgbàlódé kankan bí kéèyàn kọ̀ wo ojú ọ̀run. Wọ́n á sì mọ̀ pé òjò máa rọ̀, òjò sì máa rọ̀ náà. So eléyìí ó jẹ́ ohun tó máa ń yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀. Ṣé wá rí nínú ìwádìí tèmi, mo rí pé ara àwọn nǹkan tó máa ń jẹ́ kó mọ̀ àwọn kinní òun ni bí ìrẹ̀ cricket bó ti ṣe máa ń dún. Ó wà lára nǹkan tó máa fi mọ̀. Ó ní apá abo lẹyẹ ń fò lọ. Ó wà lára nǹkan tó fi máa ń mọ̀ bóyá wẹ́dà ṣe rí. Bí àwọn kòkòrò ilẹ̀ ti ṣe ń hùwà sí, ara àwọn nǹkan tó máa ń jẹ́ kí wọ́n mọ̀ bí wẹ́dà ṣe máa rí, òun náà ni àwọn nǹkan wọ̀nyí. Àti òórùn tó wà nínú afẹ́fẹ́. A ti sọ nǹkan nù. Mi mọ ìdí tí a fi demonize gbogbo àwọn ọgbọ́n àtinúdá yìí. Ó ń ni mí lára gidigidi gan. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n tẹ̀síwájú sí ẹlẹ́ẹ̀karùn-ún ní eléyìí tó kẹ́yìn. Ọgbọ́n àtinúdá àwọn baba ńlá baba wa tí wọ́n ti fi lògbà kó tó di pé àwọn ẹ̀rọ ìgbàlódé dé. A ti sọ nǹkan nù, ẹ má jẹ́ àparọ́ tanra wa. Bẹ́ẹ̀ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ àgbàlagbà náà bí a ti ṣe ń wo fọ́nrán yìí, ẹ̀yin gan máa mọ̀ pé lóòótọ́ a ti sọ nǹkan nù. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọdé tó ń bọ̀ lẹ́yìn mi, àwọn Gen Z máa mọ̀ pé irọ́ ni. Ẹ bá mi kọ síbẹ̀, ẹ ní ìdá tí kọ́mẹ̀ntì nínú abẹ́ fídíò yìí torí pé a ní ìdá tí jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe irọ́. Bí ó ti ṣe rí ní ìgbà náà, òun náà ní eléyìí. Kó wá tó di pé mo tẹ̀síwájú, mo fẹ́ fi àkókò yìí sọ fún yín pé ẹ jọ̀ọ́ ẹ bá mi like fídíò yìí, ẹ bá mi subscribe. Ó ṣe kókó, ó ṣe pàtàkì sí wa lórí ìkànnì yìí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹlẹ́ẹ̀karùn-ún sì wà nísìnyí. Ó lé kí n gbé sẹ́yìn pàápàá. Òun náà ni pé àwọn baba ńlá baba wa wọ́n lè gbóòórùn ìwà bí lára èèyàn tó máa ń ṣe ìrìyàn fún ìgbà àkọ́kọ́. Mo lérò pé lè ṣe wà nísìnyí ṣùgbọ́n kò ṣe gbogbo èèyàn náà ló mọ̀. Tí èèyàn bá ń gbé bad energy bọ̀, wọ́n máa ń rí kẹ́niyẹn tó dé. Ara àwọn ọgbọ́n àtinúdá náà ẹ jẹ́ ń fún yín ní àpẹẹrẹ rẹ̀ tí ò tiẹ̀ tó sì wà nísìnyí. Òun náà ni pé tí obìnrin bá mọ́kùnrin lọlé tàbí tí ọkùnrin bá mú obìnrin lọlé pé bá mi, yèyé mi, mo fẹ́ fi ọmọ yìí ṣe aya. Ó láwọn ìbéèrè kan tó máa béèrè lọ́wọ́ ẹ̀ tí wọ́n á fi mọ̀ pé láíláí ẹ lè fẹ́ra yín. Ọ̀kan lára àwọn ìbéèrè eléyìí tó popular náà ni pé ọmọ ìlú wo ni ẹ́? Ibo lágbolé yín? Àwọn ìbéèrè yìí ó máa ń ṣe kókó. Wọ́n á dẹ̀ béèrè àwọn ìbéèrè, ó lè má ju 3 àbí 4 náà lọ ní àwọn ìbéèrè yìí. Lójú ẹsẹ̀ wọ́n á dẹ̀ sọ pé láíláí ẹ lè fẹ́ra yín. So bad energy wà lára àwọn nǹkan tí wọ́n lè smell naturally láì ṣe pé wọ́n fi nǹkan sára àbí nǹkan kan. So ọgbọ́n àtinúdá márààrún yìí ni sinimá Aníkúlápó tó bá ṣẹlẹ̀ pé ẹ̀ tí wò ni ó yànnàná díẹ̀ nínú ẹ̀. So mo fẹ́ràn sinimá náà and ó ní nǹkan kan tí mo rántí lénìí ni. Mo wá fẹ́ bi àwọn àgbàlagbà tó wà lórí ìkànnì, àwọn ni mo fẹ́ bi. Pàápàá jùlọ àwọn yìí tẹ́ bá jẹ́ Christian. Kíní yẹn ò yé mi ni, kò yé mi. Mo sì mọ̀ pé kò yé mi bí ìlànà náà ṣe parun. Mo sì mọ̀ pé ẹ̀yin tẹ́ bá jẹ́ àgbàlagbà ẹ lè ṣàlàyé ẹ̀ better fún mi, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ bá jẹ́ Christian. Ní ìgbà tí mo wà ní kékeré, tí nǹkan bá sọnù nínú ilé, wọ́n á gbé Bible nígbà yẹn. Tó máa ti gbé Bible, wọ́n á fi kọ́kọ́rọ́ sáàrin ẹ̀. Wọ́n á wá dì, ó ní bọ́ ṣe máa ń dì. Wọ́n ṣe dáadáa lójú mi. Wọ́n á máa dárúkọ àwọn tó wà nílé pé tó bá yẹ Táyé ló mú kinní, ìwọ Bible máa yí. Tí ò bá kí ń ṣe Táyé, Bible yẹn ò ní yí. Tó máa dórí Àlàbá,
wípé tó bá yẹ pé àlàbà ló mú kinní tó sì jẹ́ pé àlàbà ló mú kinní yẹn ló tọ́ báìbù yẹn á rẹ̀ yìí. Number one, kí ló dé tí kinní yẹn ò continue àbí àárín yẹn ò yé mi. Mo kọ̀ wò pé báwo ni kinní yẹn ṣe parẹ́, ṣé wọ́n demonize yẹn náà ni àbí because almost gbogbo nǹkan tí ó jẹ́ ọgbọ́n àtinúdá ni wọ́n ti demonize. Ìdí rèé tí mo fi rò pé kí n béèrè ìbéèrè yìí lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń wo ìkànnì yìí. Ẹ ṣeun, wọ́n sì máa retí ìdáhùn yín lórí abala àríwísí. Mi dúró de episode season 3 ẹ̀ kó jáde ká tó sọ̀rọ̀ nípa the whole movie gangan. Ṣùgbọ́n ọgbọ́n àtinúdá ẹ̀ mú rò pé pàápàá jùlọ alákọ̀ọ́kọ́ yẹn mo ń expect pé kó trend ni, ṣùgbọ́n mi mọ reason tí kò fi trend. Bóyá àwọn èèyàn ò nígbàgbọ́ nínú ẹ̀ pé kíní yẹn máa ń ṣẹlẹ̀ ni. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé ìyá tèmi gangan wọ́n lè gbóòórùn oyún ọjọ́ kan. So kì í dẹ̀ ṣe pé spiritual sense ni, it's just physical. Wọ́n kàn understand bí pattern olóyún ṣe máa ń rí, nǹkan tí wọ́n kàn understand nìyẹn. Ok, ẹ jẹ́ kí n kàn tó hard kan sí. Kí ni ọgbọ́n àtinúdá tó yẹ pé mo ṣe interview fún àwọn onílù Aláàfin ní nǹkan bí ọdún 2 kan sẹ́yìn tí mo lọ síbẹ̀ kó tó di pé Aláàfin tuntun jẹ. Mo lọ síbẹ̀ mo ṣe interview fún àwọn onílù. Wọ́n sì ṣàlàyé pé láàárọ̀ ìlú làwọn máa fi ń sọ fún Aláàfin pé ẹni báyìí wà níta o. Eléyìí tí mo sọ yẹn ń ṣe pé Aláàfin nìkan. Àwọn kan wà tẹ́ pé tí wọ́n bá lùlù nísìn ṣé wọ́n pọ̀ ọ̀rọ̀ náà máa ń fìlù sọ, wọ́n gbọ́ ìlú yẹn. Ara àwọn ọgbọ́n àtinúdá náà ni tí mo rò pé kò sí mọ́. Ká wá sọ pé 6 náà ni mo sọ. Ẹ jẹ́ kí n mọ eléyìí tẹ́ fẹ́ràn jù nínú 6 yẹn ní abala àríwísí àti eléyìí tẹ́ rò pé ó yẹ ká tẹ̀síwájú nípa rẹ̀ àbí eléyìí tẹ́ rò pé eléyìí ò wúlò mọ́. Àwọn nǹkan tí mo fẹ́ kájọ gbéyẹ̀wò nínú abala àríwísí nìyẹn. Màá sì wà ńbẹ̀ láti reply gbogbo comment yín. Ẹ jọ̀ọ́ tó bá yẹ pé ẹ fẹ́ràn fídíò ẹ bá mi like ẹ̀. Ẹ má gbàgbé pé Yorùbá Pọ́nbélé ni wá lórí ìkànnì. Fídíò mi tí mo sì fẹ́ kẹ́ wò ló ń jáde yẹn. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀. Ǹjẹ́ kó wá tó dìgbà mi, orúkọ tèmi àsìmọ́jẹ́ Bùnmi Adétọ̀nà. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má gbàgbé láti fẹ́ràn ara yín. Ó dàbọ̀.